Tinubu gbé ìjà burúkú lọ sílé Atiku. Nígbà tí ìyàwó kan bá ti bẹ̀rẹ̀ sí kìlọ̀ fún ọkọ ẹ̀ tó ń sọ pé tí kò bá lè ṣe é bí òun yóò ṣe fáìn sí i, òun yóò kọ̀ sílẹ̀ o. Bẹ́ẹ̀ ìmú lórí kọ́ńbó téjìká ṣe gògòrò yìí, báwo lèèyàn ti ṣe wáá fẹ́ tún ojú òbúrẹ́wà ṣe? Àfi kí irú ọkọ bẹ́ẹ̀ ti tètè mọ̀ pé ìyàwó òun ti kẹ́rù kó wọ mọ́tò lókù o, Jagunlabi ń fẹ́ lọ. Ohun táwọn èèyàn tó gbọ́ fèé ń sọ nípa gómìnà ìpínlẹ̀ Adamawa nìyẹn, Ahmadu Umaru Fintiri. Ọkùnrin náà ló sọ fáwọn oníròyìn lọ́sẹ̀ tó kọjá yìí pé tó bá jẹ́ ohun tí àwọn èèyàn òun ń fẹ́ ni kí òun máa kó gbogbo wọn lọ sínú ẹgbẹ́ APC, kí òun kúrò nínú PDP tí òun wà, kò sí ohun tí òun lè ṣe sí yẹn. Òun yóò kó wọn lọ dandan náà ni, nítorí àwọn èèyàn náà ni wọ́n ń pè ní òṣèlú. Ohun tí àwọn èèyàn òun bá sì fẹ́ lòun gbọ́dọ̀ ṣe. Ibi tí wọ́n bá darí òun sí lòun yóò gbà lọ. Ohun táwọn ọ̀jọ̀gbọ́n ayé kì í lè túmọ̀ náà nìyí. Ìyẹn ni pé ṣé àwọn èèyàn ló ń darí àwọn olóṣèlú yìí ni, àbí olóṣèlú tó bá wà nípò agbára ló ń darí àwọn èèyàn wọn? Ṣé àwọn ará Adamawa ni wọ́n fẹ́ darí Fintiri ni, àbí Fintiri ló ń darí àwọn èèyàn ẹ̀ lọ sínú APC? Ohun tó sáàhàn ni pé kò lè pẹ́ kò lè jìnnà, Fintiri yóò di ọmọ ẹgbẹ́ APC ṣáá ni. Bẹ́ẹ̀ Fintiri yìí o, ọ̀kan nínú àwọn igi ńlá tó kù lẹ́yìn ọgbà fún PDP ni. Kì í ṣe pé igi ńlá nìkan ni, òun ni wọ́n fi ṣe alága kọmitì tó ṣètò ìpàdé gbogbogbò tí PDP ṣe nìbàdàn nínú oṣù kọkànlá ọdún tó kọjá. Ṣùgbọ́n níbi ìpàdé náà, níṣe ló dàbí ìgbà tí àwọn gómìnà tó kù gbé ọmọ ẹyẹ sábẹ́ tí wọ́n ń gbìn gbàdo. Nítorí nígbà tí wọ́n ṣe ìpinnu pé kí wọ́n lé Nyesom Wike àti àwọn èèyàn ẹ̀ tí wọ́n jọ ń da PDP láàmú, Fintiri lòun ò faramọ́. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò le tó bẹ́ẹ̀ kí wọ́n fi Wike sílẹ̀ kó máa jayé orí ẹ̀ lọ. Ọkùnrin náà sọ bẹ́ẹ̀ nítorí pé ọ̀rẹ́ gidi lòun àti Wike nínú PDP. Kódà ọ̀rẹ́ tí wọ́n ń ṣe tilẹ̀ tayọ ẹgbẹ́ náà pàápàá. Látìgbà tó sì ti sọ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ èèyàn ti ń rò pé ọjọ́ ni yóò pẹ́ o, ìpàdé ò lè jìnnà, kò sígbà tí ọkùnrin Fintiri yìí kò ní fi PDP sílẹ̀ tí yóò sì bá ẹgbẹ́ míì lọ, àti pé kò sí ẹgbẹ́ kan tí yóò bá lọ náà ju APC lọ. Nígbà tí ẹ̀kọ́ fúnra ẹ̀ yóò kúkú tiẹ̀ wá fi ojú mímu hàn, ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbéra pa lọ́jọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù yìí. Ó lóun ń lọ bá Fintiri ṣayẹyẹ l'Adamawa. Bẹ́ẹ̀ Adamawa yìí ilé Atiku ni, níbi tó máa ń sá sí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí òjò òṣèlú bá fẹ́ pa á ni. Bó bá jẹ́ nígbà kan ni Tinubu lòun fẹ́ lọ sí Adamawa báyìí, kódà kó jẹ́ gómìnà ló pè é jù bẹ́ẹ̀ lọ, yóò rò lẹ́ẹ̀mejì kó tó lọ o, kó má di pé àwọn èèyàn ibẹ̀ yóò jùkò lù ú, pàápàá lásìkò yìí tí òun àti Atiku kò fi bò pé alátakò ara wọn làwọn ń ṣe. Ṣùgbọ́n nǹkan ti yàtọ̀, ẹ̀mọ́ ti kúrò níye tí wọ́n ń tà á tẹ́lẹ̀. Ìgbà kan làwọn fáráò tó jẹ ní Íjíbítì ti mọ Jósẹ́fù, àwọn fáráò tó jẹ lásìkò yìí kò mọ Jósẹ́fù. Ọ̀rọ̀ Atiku ní Adamawa kò rí bíi tàtijọ́ mọ́. Àmọ́ kí ọ̀rọ̀ tó dà báyìí, kò sẹ́ni tí gbéná wojú ẹkùn Atiku ní ìpínlẹ̀ náà tẹ́lẹ̀. Ohun tó sì fà á tó jẹ́ PDP ní máa wọlé lásìkò náà nìyẹn, àfi nígbà tí òun Atiku tún lọ sínú ẹgbẹ́ APC. Láti orí gómìnà Boni Haruna títí dórí Murtala Nyako, gbogbo àwọn gómìnà ibẹ̀ ní foríbalẹ̀ fún Atiku nígbà tó jẹ́ ìpínlẹ̀ ẹni alágbára olóṣèlú sì ni. Eleyii ló fà á tí Lamido Adamawa Muhammadu Aliyu Barkindo fífi Atiku jẹ oyè Waziri fún gbogbo Adamawa ní 2018. Waziri kì í ṣe oyè kékeré, nítorí oyè igbákejì ìlú Adamawa ni, olórí àwọn afọbajẹ wọn sì ni. Nídìí èyí, èèyàn ńlá ni Atiku ní Adamawa. Ohun tí wọ́n sì ṣe ń pè é ní Waziri káàkiri nìyẹn, torí ọ̀gá ni ilá o, ọ̀gá ni lásà, ọ̀gá ni Atiku ní Adamawa. Ṣùgbọ́n gómìnà tó wà níbẹ̀ báyìí, ìyẹn Ahmadu Fintiri yìí, òun náà kéré nínú òṣèlú ìpínlẹ̀ náà o.
òun gan ló sì dàbí òkò rìbìtì tó ń ṣe aláǹgbá Àtíkù pìnṣín. òun làwọn Tinubu lò báyìí láti gba gbogbo agbára tí Àtíkù ń lò ní ìpínlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ aburú ni nígbà tí olóṣèlú kò bá lágbára ní ìpínlẹ̀ tó ti wá. gbogbo gìràgìrà tó bá ń ṣe láwọn ibòmíì wọn yóò máa wò ó bí adáa níta má dáa nílé ni. nítorí ẹ̀ náà l'Àtíkù ṣe jà rábúrábú pé káwọn Tinubu má ríbi dé Adamawa, pé gbogbo ìjà tí àwọn bá fẹ́ jà kí àwọn máa ja kinní náà ní ìlú Àbújá. àmọ́ ní báyìí àwọn Tinubu ti gbé ìjà wọ ìlú Adamawa. wọ́n ká Àtíkù mọ́ kánà, bó sì tilẹ̀ jẹ́ pé òun náà sáré jìyàjìyà, ibi tí wọ́n gbà mú kò dáa. ọkùnrin fíntírì yìí ni wọ́n dẹ sí i nígbà tí ìjà òun Àtíkù àtàwọn Wike ti bẹ̀rẹ̀ nínú PDP. látìgbà náà ni fíntírì ti kó gbogbo agbára inú PDP sápò ara tiẹ̀. ó gba gbogbo àwọn ọmọlẹ́yìn Àtíkù níbẹ̀. àwọn tí kò sì fẹ́ gbà ó gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan. ní gbogbo àwọn tí wọ́n gba tiẹ̀ bá dúró sẹ́yìn ẹ̀ gbágbáágbá. nígbà tí ọ̀rọ̀ sì fọ́ lójú pátá tí Àtíkù ní òun kó lọ sínú ẹgbẹ́ òṣèlú míì, ọkùnrin gómìnà náà kò tẹ̀lé. ìyẹn ni ààyè fi túbọ̀ gba fíntírín. àlà tó bá sì wú ògòdò ní í fi mú alágídí ẹ̀ dáadáa. ohun tó bá wù fíntírín lókù tó ń fi PDP Adamawa ṣe. ohun tí Wike ṣe rìn súnmọ́ dáadáa nígbà tí yànmíyàngàndán yan Àtíkù dànù nínú PDP nìyẹn. láti ìgbà náà làwọn mínísítà Àbújá yìí ti ń bá fíntírín sọ̀rọ̀ pé kó máa bọ̀ lọ́dọ̀ Tinubu kó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ẹ̀ níbi tí ifá rẹ̀ yóò ti fọ rere nìyẹn. bẹ́ẹ̀ bí ifá fíntírín bá fẹ́ fọre nídìí òṣèlú lóòótọ́, àfi kó wà lọ́dọ̀ ẹni tó bá lẹ́nu nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò kàn taari ẹ̀ sí òréré níbi tí yóò ti máa wò hóyíhóyí ni. ìdí ni pé lọ́dún tó ń bọ̀ ní fíntírín yóò lò sáà kejì ẹ̀ pé bíi gómìnà kò tún lè du ipò gómìnà mọ́. kò sì sí ibi tí yóò wù ú láti lọ báyìí ju ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Àbújá lọ. fíntírín yóò fẹ́ di sẹ́nétọ̀. òun náà mọ̀ pé Àtíkù kò lè fi òun ṣe sẹ́nétọ̀, kárọ́fín ẹ̀ ò gbé e mọ́. bẹ́ẹ̀ ni PDP ti di òkú àdá, kò lè gé oko níbìkan kó mọ́ fẹ́fẹ́ mọ́. ẹni bá mọ̀ pé òun fẹ́ du ipò gidi kò lè bá PDP wọlé. tọ́hún yóò di èkúté ṣọ́ọ̀ṣì àtijọ́ ni o, yóò tálákà ìbò bí nǹkan ni. òun tí fíntírín ṣe ro gbogbo ẹ̀ pàápàá rèé, tó sì ti ní i lọ́kàn pé àwọn Wike lòun ń bá lọ. bí òun bá sì ti rí Wike, òun yóò dé ọ̀dọ̀ Tinubu. àkọ́kọ́ ìgbésẹ̀ tó sì gbé náà ni láti dá Àtíkù jókòó ní Adamawa. ó fi sòbìà òṣèlú kàn án ńlá Àtíkù ò bá lè jáde l'Adamawa. lẹ́yìn tí fíntírín ti gba gbogbo àwọn agbára PDP kúrò lọ́wọ́ Àtíkù níbẹ̀, ohun tó tún ṣe fún un ni pé ó gba oyè igbákejì ọba Adamawa tí wọ́n fi í jẹ. níṣe lọkùnrin náà gbé òfin kan dìde. òfin náà sì ni pé ẹnikẹ́ni tí kì í bá ṣe ọmọ àdúgbò kan kò lè jẹ́ oyè tó tọ́ sí àdúgbò náà. oyè àwọn afọbajẹ tí wọ́n fi Àtíkù jẹ yìí, àwọn Adamawa gangan ni wọ́n ní. bẹ́ẹ̀ Jádà ni Àtíkù ti wá, àdúgbò wọn yàtọ̀ síra. òfin yìí ló yọ Àtíkù fóró kúrò nínú ìgbìmọ̀ lọ́balọ́ba Adamawa. béèyàn kan sì pé ọkùnrin náà ní Wàsíìrì báyìí, ó kàn ń fi ṣe yẹ̀yẹ́ ni, nítorí Àtíkù kì í ṣe Wàsíìrì Adamawa mọ́. òfin ti yọ kúrò níbẹ̀. fíntírín rò pé àwọn yóò sì rí oògùn lò sí gbogbo àìsàn àbáláyé tó ń yọ PDP lẹ́nu ni. àmọ́ nígbẹ̀yìngbẹ́yìn òun náà rí i pé jẹjẹrẹ làrùn ọ̀hún ń ló bá yà rìn sẹ́yìn. àsìkò náà ló sì bẹ̀rẹ̀ sí í kọrin pé tí àwọn èèyàn òun bá ní àwọn fẹ́ kí òun máa lọ sínú APC, kò sí ohun tí òun lè ṣe o, inú ẹgbẹ́ náà lòun yóò máa lọ. èyí gan ló sì fi hàn pé fíntírín ti dọmọ APC. ní ọjọ́ ajé yìí ní gbogbo eléyìí hàn o, nígbà tí ààrẹ Tinubu yọ sí ìlú Yola, olú ìpínlẹ̀ Adamawa. fíntírín fúnra ẹ̀ ló pe Tinubu wá pé kó máa bọ̀ kó wá bá òun ṣe àwọn iṣẹ́ ìlú ńláńlá kan tí òun ń ṣe káàkiri àwọn ìpínlẹ̀ òun. nígbà táwọn èèyàn rí ìgbésẹ̀ tí gómìnà náà gbé ni wọ́n ti mọ̀ pé ẹran ti jákùn, pé kò sí ẹni tó tún lè dá ọkùnrin náà dúró mọ́. inú APC ni yóò balẹ̀ sí láìpẹ́ jọjọ. bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ pé kò lè ṣẹlẹ̀. Adamawa kì í ṣe ìpínlẹ̀ APC, Àtíkù lọ̀gá àgbà àwọn olóṣèlú níbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
àmọ́ láti ọjọ́ tí ìgbà tí Tinubu yóò ti dé sí ìpínlẹ̀ ọ̀hún tó ti kù bí ọjọ́ 5 ní àyípadà ńlá ti dé bá wọn níbẹ̀. Gbogbo ojú ọ̀nà pátá, gbogbo ibi tí wọ́n ti gbé pátákó ńláńlá tó ń polówó PDP sí, gbogbo àwọn èèyàn tí wọ́n ti ní PDP làwọn ń ṣe tí wọ́n sì ti gbé pátákó ńlá àti àsíá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sí ojú títì káàkiri tó jẹ́ orúkọ PDP ló lu gbogbo ìlú náà pa. Gbogbo ẹ̀ ló yí padà lọ́gán tó sì di pé tipátipá lẹ́nikẹ́ni lè fi rí àsíá tàbí ohun tó fi ẹgbẹ́ PDP hàn ní ìlú Yólà. Wọ́n ti yí gbogbo ẹ̀ pátá padà sí ti APC. Bí èèyàn yí síbí, ohun tí yóò rí ní APC. Bí èèyàn sì yí sọ́hùn, APC ni yóò rí. Bẹ́ẹ̀ nìkan bá sì pariwo PDP níbẹ̀, àfàìmọ̀ kí wọ́n má kàn án ní kó amúnipòòyì lágbárí. Paríparí ẹ̀ tún wá ni pé bóyá ni olóṣèlú gidi kan wà ní ìpínlẹ̀ náà, bóyá ni ọba pàtàkì kan pàápàá wà ní gbogbo agbègbè náà pátá tí kò jáde láti wá pàdé Tinubu. Nígbà tí òun náà sì rí àwọn èrò àti àwọn èèyàn ńláńlá bíi Murtala Nyako tó jẹ́ olóṣèlú àgbà níbi ayẹyẹ tí wọ́n ṣe fún un, torí Lamido Adamawa pàápàá, òun náà rẹ́rìn ni o. Ó mọ̀ pé kò tún sí kinní kan tó lè fa ìdíwọ́ ní ìpínlẹ̀ Adamawa. Ìpínlẹ̀ náà ti bọ́ sọ́wọ́ àwọn nínú APC. Bẹ́ẹ̀ kì í ṣe pé ìpínlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bọ́ sọ́wọ́ APC, bẹ́ẹ̀ ni kì í ṣe pé gómìnà ṣẹ̀ṣẹ̀ ń bá APC lọ. Àmọ́ ìyàtọ̀ ńlá wà nínú ti Adamawa yìí nítorí ilé Atiku ni. Ṣé ẹni bẹ́gi lórí kò ṣe nǹkan kan, ẹni húgi légbò ló yanjú ọ̀rọ̀ o. Nítorí igi tí wọ́n bá hú tegbòtegbò kò ní í dáhù mọ́, yóò gbẹ láti dín ni. Bí èèyàn bá sì mọ ohun tó ń lọ lágbo àwọn Atiku níbi tó ti jẹ́ kò sí kinní kan báyìí lọ́kàn wọn ju bí wọn yóò ti gbàjọba yìí lọ́wọ́ Tinubu lọ, tọ̀hún yóò mọ̀ pé bí ẹni tó ja ogun àjàyè ní ìjà líle tí wọ́n gbé ká Atiku mọ́lẹ̀ yìí, bí ìgbà tí wọ́n ká arúgúdú ni. Ìdí ni pé Atiku tó ti ń sọ pé gbogbo ilẹ̀ Haúsá ló wà lẹ́yìn òun, tó ń sọ pé báyìí làwọn Haúsá yóò ṣe, báyìí ni wọn ò ní ṣe, nígbà tóun fúnra ẹ̀ kò bá rí ìpínlẹ̀ tiẹ̀ mú, bí ẹni gba ọ̀pá ọwọ́ afọ́jú ni. Àwọn kan ní ọ̀rọ̀ náà kò tí ì tó ohun tí Tinubu àti àwọn APC rẹ̀ yóò máa torí ẹ̀ jó sí, pé ẹni tí agbégun ẹlẹ́dẹ̀ wọn bá ní kó yọ̀ mọ́ o, torí ẹni tí agbégun ẹṣin ilẹ̀ lòun náà ń bọ̀ o. Wọ́n ní kì í ṣe gómìnà ni yóò dìbò, pé àwọn aráàlú ni, àti pé lásìkò ìbò làwọn yóò fi hàn Tinubu àti fi ń tírín ọmọ ẹ̀ tuntun tó ń fẹ́ torí ẹ̀ gbàlù máa jó yìí pé ẹni lẹ́lẹ́dẹ̀ ló labúlé, kì í ṣe kọ́kọ́ adarí pọ́n ni yóò lé alápọ̀n jáde nínú ihò ẹ̀. Àtẹ̀gùn fáànù kọ́ ni yóò gbé ìyá odó lọ. Wọ́n ní àwọn yóò jẹ́ kí gbogbo wọn mọ̀ pé Atiku ló ní Adamawa, Adamawa ló ní Atiku, ilé bàbá ọmọ ò sì ní bá ọmọ lẹ́rù nígbà kan. Àwọn èèyàn ti wá ń béèrè pé ṣé Tinubu ti jagun Adamawa yìí ní àjàṣẹ́gun lóòótọ́ ni, àbí ìjà náà sì tún kù lọ́jọ́ iwájú? Ìdáhùn eléyìí di àsìkò ìdìbò, ojú gbogbo wa náà ni yóò sì ṣe. Ọláìwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ lílọ sí Adamawa tí Tinubu lọ yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.